Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá yín? Ọ̀dẹ̀ òdùbí, gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yẹn, mo gbàládùra sí yín. Ṣé mọ̀ pé mo máa ń sọ wàhálà ó kéré ó tóbi, kò ní yà lọ́dẹ̀dẹ̀ wa. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀, wọn ò ní gbé káyín mọ́lẹ̀ bí àgbàdo nógo. Ẹ ní kí ni mo tún wá fún yín? Ilé ayé le. Kọ́lọ́hún sá máa ṣàánú wa. Kọ́lọ́hún máa ṣàánú wa. Kọ́lọ́hún má fìyì tí à ń rò bàyí tá ò rò jẹ. Kọ́lọ́hún má fìyì tí à ń rò bàyí tá a fẹ́ rò jẹ. Ọ̀rọ̀ Bùsọ́lọ́ọ̀kẹ́ ni o. Gbogbo alamọ Bùsọ́lọ́ọ̀kẹ́ ẹlẹ́yẹlé. Gbogbo ojú tó ń wò mí, ẹ tẹ́wàdùà. Àpadà sí burúkú, ó kéré, ó tóbi. Kò mà ní yà lọ́dẹ̀dẹ̀ yín. Gbogbo ẹ̀yin ojú tẹ̀ ń wò mí, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbàlagbà, káàkiri jákèjádò gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Àpadà sí burúkú, ó kéré, ó tóbi. Kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín o. Ọ̀rọ̀ Bùsọ́lọ́ọ̀kẹ́ ẹlẹ́yẹlé ni o. Gbogbo alamọ akọrin ẹ̀mí ni, akọrin ìfẹ́ tí gbogbo á mọ̀ sí Bùsọ́lọ́ọ̀kẹ́ tó kọrin ẹlẹ́yẹlé. Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé ńgbà tó kọrin yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n rò pé bóyá fámìlì mi ni. Mo jẹ́ kó yé wọn pé ó kàn forúkọ wa kọrin ní o, kò ń ṣe fámìlì mi o. Àmọ́ láti ìgbà yẹn náà ni mo ti rí gẹ́gẹ́ bí sísítà mi. Mo gbàládùra fún sísítà yìí. Gbogbo kùdìẹ̀kudiẹ tó wà nínú ilé ayé ẹ̀, kó bá mi Èdùmàrè, kó bá mi dá dúró. Gbogbo alamọ bí sísítà yìí ṣe gbajúgbajà tó jẹ́ ìlú mọ̀ọ́ká tó, kò síbi tí wọ́n ti ń gbọ́ orin ẹ̀. Gbogbo ẹ̀yin lólùfẹ́ kan nìyí. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa o. Tá mọ̀la orúkọ ajá ọ̀nkù mi kan ni o. Wọ́n á ní ta ló mọ̀la. Kò sẹ́dà tó mọ̀la o. Èní la rí, kò sẹ́dà tó mọ̀la. Òun mo ṣe máa ń gbàládùra fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé wàhálà ó kéré ó tóbi, ìdààmú ó kéré ó tóbi, wọn ò ní gbéyà lọ́dẹ̀dẹ̀ yín. Ó ti wá ní kò ní mọ́, kò ní tọ́ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lágbára Èdùmàrè. Ẹ̀yin ẹ kàn máa ṣàmì àdúrà. Torí ìdùnnú ti yín, òun ni ìdùnnú tèmi. Bùsọ́lọ́ọ̀kẹ́ tó ṣẹlẹ̀ sí, a ò fi yọ, a fi ń gbórúkọ ẹ̀ga ni bàbá. Gbogbo ibi tí bàtà tí wàá ń ta Bùsọ́lọ́ọ̀kẹ́ òun lẹ́sẹ̀, Olúwa o, ẹ máa bu òróró dùnú sí. Nígbà tí irú Bùsọ́lọ́ọ̀kẹ́ bá lè jáde, mo gbọ́ interview yẹn, omi ẹ̀kún fẹ́ gbọ́n mi. Mo tún wá gbọ́ ní another platform kí o ṣeré dùn máa rò pé mi ò gbọ́dọ̀ má gbé kékeré yìí síta. Kò sí pé bí a fi ń dá yẹ̀yẹ́ ẹ̀ sílẹ̀, no. Torí pé kí ni, ta ló mọ̀la? Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, kọ́lọ́hún kó jẹ́ kí nǹkan tó dá ṣẹlẹ̀ sí mi lọ́la. Ta ló mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi? Ẹ̀yin tẹ́ ń wò mí yìí, tẹ́ ń gbọ́ mi yìí náà, kò sẹ́ni tó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín lọ́la. Kí nǹkan tó dá kó bá mi ṣẹlẹ̀ sí yín. A ò fi yọ anybody. Nígbà tí irú Bùsọ́lọ́ọ̀kẹ́ bá lè jáde tó ké gbàǹjarè, tó ní kọ́mọ owó oúnjẹ lásán òun ò ní, ẹjọ́ kí o sísítà yẹn tó lè sọ̀rọ̀ yẹn jáde, ẹ mọ̀ pé ó ti kàn ní góńgó. Ó ti kàn ní góńgó. Gbajúgbajà òṣèré àná, akọrin ẹ̀mí àná. Tẹ́ bá ń wo sísítà yẹn gbà yẹn, ẹni tó bá jábúrò a máa ní kóun ní bí ẹ̀gbọ́n, ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n a máa ní kóun ní bí àbúrò, ẹni tó bá jẹ́ bàbá àti ìyá a máa ní kí àwọn ní bí ọmọ. Bùsọ́lọ́ọ̀kẹ́ òun náà ló wá dẹni tó sọ wípé àti jẹ àti mu ó nira fún ọlọ́ta òun, kí n má sọ pé òun. Mo mọ̀ pé ìgbésí ayé àti yí padà o. Torí mo mọ̀ wípé àìsàn ló máa ń pẹ́ òwe yìí fún pé bò mí mọ́ra kí n pa ẹ́, tú mi síta kí n fi ẹ́ sílẹ̀,
òun lórúkọ táìsàn jẹ́. Àǹtí yẹn ti kó inú gbèkùn ayé tán wà, ó dá mi lójú bẹ́ẹ̀, torí pé kí ni tó bá ti lè kígbe síta, àṣírí oṣó ti tú, àṣírí àjẹ́ ti tú, àṣírí àwọn tó wà ní díẹ̀ tó bá yẹ pé àwọn èèyàn náà wà ní díẹ̀, àṣírí wọn ti tú. Mọ̀ pé by now onítọrọ oníkọ́bọ̀ ọ̀rọ̀ pé mi ò róúnjẹ jẹ mọ́ á ti di ohun gbàgbé nínú ìgbésí ayé àǹtí. But wàhálà ó kéré ó tóbi, kò ní ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Kò sẹ́ni tó mọ̀la o, gbogbo ìwà tẹ́dà bá ń hù ẹ jẹ́ ká máa rántí ọ̀la. Gbogbo ẹ̀yin tó ń wo, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí kó go viral. Fún ẹ̀yin tó gbígbà ọkọ lé léyìí tẹ́ kọ́ máa kọ sí péjì, ẹ bá mi subscribe sílẹ̀ Ilé Clever TV, ẹ má bá mi ká lọ, ẹ wá gbọ́. Mo gbajúgbajà òǹkọrin kan tó ń pè ní Bùsọ́lá Òkè. Gbogbo èèyàn ló mọ̀ pé kẹ́ máa fọkàn bọ́rọ̀ yẹn bọ̀. Gbogbo èèyàn ló mọ̀ pé lásìkò ìgbà tí Bùsọ́lá Òkè ń kọrin, ẹlẹ́yẹlé wo bá ẹ lọ, àforí àfọrù náà. Àforí àfọrù náà ni ìfẹ́ mi sí ẹ ó máa yàtọ̀, ìjìnlẹ̀ ìfẹ́ ni ó máa yàtọ̀. Ṣùgbọ́n nígbà yẹn ṣé wọ́n sọ pé ṣé wọ́n níyàwó Báyọ̀ wálé àbọ̀ Báyọ̀ àfẹ́ àti kiri. Kò sí ohun tá àti ẹ̀ gbọ́ tán. Ṣé wọ́n náà ń fẹ́ ni àbí ìyàwó kò sí sórí tá a gbọ́ tán lórí ẹ̀. Wọ́n ní àwọn lálẹ́ ni wọ́n ń fẹ́ àwọn ni wọ́n ń ṣe kinní kan ní. Ayé ń ṣe rẹ̀. Wọ́n náà fi sọ̀rọ̀ nípa pé Báyọ̀ wá ṣe nǹkan tí ò dáa kankan fáwọn ọmọ sáà something like that. Pé ṣé wọ́n jà sówó fíìmù àbí kí wọ́n jà sí owó náà ní pé àwọn royalties àwọn wọn fáwọn pé àwọn owó tó yẹ kí àwọn gbà as royalty gẹ́gẹ́ bí promoter gẹ́gẹ́ bí marketer àwọn wọn fáwọn wọ́n lè gbé àwọn ni wọ́n sórí YouTube àti nǹkan wọn fáwọn lówó. So ibi tọ́rọ̀ dé dúró sí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ó máa ń ṣòro díẹ̀ kan tó gbàgbọ́. Bùsọ́lá Òkè kọrin oríṣiríṣi, ó kọrin ìdìkanú ẹ̀ náà ní tàǹkọ yẹn ẹlẹ́yẹlé mú bá ẹ lọ. Àwọn obìnrin gan tiẹ̀ máa fi ṣe rí kètò nígbà yìí, ọkùnrin náà sì máa kọ́ fún mi. Ẹlẹ́yẹlé wọ́n bá ẹ lọ, ẹyẹ wá ṣe yẹ lé ẹlẹ́yẹlé yìí lọ́yà tó fẹ́ máa tẹ̀yẹ lé. Adébáyọ̀ tó fẹ́ máa tẹ̀yẹ mọ́ ni. Lẹ́nu kan ṣá Bùsọ́lá Òkè pariwo jáde, ó lè sọ̀rọ̀ tó yẹ kí ó tó yẹn. Ó sọ débi pé kódà gan-an Bùsọ́lá Òkè ètò ìyàwó ẹlẹ́nu bẹ̀ ni pé ṣé pé obìnrin náà lè pariwo jáde pé kò sí kankan lọ́wọ́ o. Ṣé obìnrin náà lè padà pariwo jáde pé àtijẹ àtimú ó ti jìnnìra. Àwọn èèyàn rò pé ṣé pé obìnrin náà lè pariwo jáde pé ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí òun láti pariwo káwọn èèyàn lè mọ̀ pé ara ní ṣé pé obìnrin lè pariwo jáde tá à ń sọ ni wípé àwọn ti believe pé ṣé bí ọjà tó bẹ̀ ni ó tà ṣé bó ti wà lára rẹ̀ already. Wọ́n dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní film industry àbáwọn tó wà níbi theatre industry wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọ́n ti fiṣẹ́ kúnṣẹ́. Wọ́n pàtó á di pé irú èyàn bíi Bùsọ́lá Òkè ó sunkún tó dẹ̀ ń pariwo jáde online. Ó sọ débi wípé àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí í pariwo wípé kí ló máa ń ṣe èmi tí a sọ yìí. Ẹ wọ̀rọ̀ yìí. Kí irú Bùsọ́lá Òkè máa sọ pé Bùsọ́lá Òkè sọ pé kò sóúnjẹ. Láti mo gba àwọn surprise. Oúnjẹ. Àwọn àgbàdo mi tó ń jẹ́ bá ti tó ní ṣe iṣẹ́ bù fún yàn. Kí Bùsọ́lá Òkè sọ pé oṣù tó pa wá o. Àwọn nǹkan tí Ọlọ́run ní ṣe pa ogun olólùfẹ́ mi o. Díjì bá kí ẹ bí sí kíní ń dé. Mo ń gbọ́ nǹkan tí kíní ń sọ ni kò sí kọ́kọ́ wájú mi. Torí pé ó yà mí lẹ́nu. Àwọn èèyàn wá ń worú Bùsọ́lá Òkè pé ṣé obìnrin náà lè gba àrẹ irú obìnrin báyìí. Àwọn rò pé influencer ni wọ́n rò pé gẹ́gẹ́ bí popular olórin. Ṣé ẹ gbọ́ bẹ̀rẹ̀ sí pé ibi ọ̀dà? Bẹ́ẹ̀ni. Ó gẹ́gẹ́ bílé òtòrò ìyàwó náà lẹ́nu pé ṣé báwo lẹ ṣe débi pé irú Bùsọ́lá Òkè kò ní torí àwọn bíi ìwé tó bí bá ti
ọkùnrin bá ṣe àṣeyọrí wọ́n máa ń yin ọkùnrin bí ó try gan-an ṣùgbọ́n tó bẹ bá sọ sí ìdí ọ̀rùn gan-an normally lóbìnrin ni tó bá ti lọ́dọ̀ bàbá kan tó kàn rẹ́rìn sí wọn ní ìsìn bàbá kan ní àti pé tó bá ti tóbi bá ti rẹ́rìn wọ́n máa di jìjìrì ni ọkùnrin mi wà tẹ pé ọlẹ́nìkan ní Ghana bíbá yìí náà ọba kọkọ ní ọkọ̀ bú ẹ̀rì náà ẹ ti bẹ́ẹ̀ ní ẹ̀rín ni gọ́dà báwọn èèyàn sunkún òun ò ní tètè bàbá ẹ̀kọ́ náà sọ yóò bú ẹ̀rì tó bá dé. ẹ wọlú wàmtú obìnrin obìnrin tó náà lọ fa wàhálà nù ẹwẹ kìíní ìtọ́jà òhù. òun ò rẹ́ẹ̀rì. ok ó ní ìtọ́jú mi ẹ wá dúró àwọn tó fún ní àfikọ́ bíi ká máa nà lójoojúmọ́ gẹ́gẹ́ ọmọ pẹ̀lú ẹ wá dúró àwọn ọkùnrin tẹ́lẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ní donate wọ́n bẹ̀rẹ̀ sí ní fún lápá. bàbá àjẹsà lọ sẹ́wọ̀n àràwọn ọkùnrin kan lọ bá akẹ́kọ̀ọ́ máa rọ́ọ̀ṣì ẹ̀bùn fún. ó ti dé ìsìn yàrá rẹ ní tó máa fún lẹ́wù. kójó bíi àjẹwẹ́ kọ́ńdọ̀ kó ṣáà ibi tá à ń lọ bẹ̀yẹ ni pé Bùsọ́lá Òkè gbajúgbajà olórin tó kọrin Ẹlẹ́yẹlé ó ní pé inú ìnira lòun wà èyí tó ti wá burú ni oúnjẹ. òun ò lò tó lè lọ́ra ń jẹ. ó yẹ Abíọ́lá tó ń bí léèrè ọ̀rọ̀ fún lẹ́nu pé àbóhùn ńlá la lè gbé ṣùgbọ́n ìta ń sọ nìyẹn díje bàbí tábàdíkà ẹni tó jẹ́ pé iṣẹ́ orin ló ń ṣe ó dẹ̀ tó máa àbíànú fíìmù lẹ́ẹ̀kọ̀ọ̀kan now ní gbogbo ìgbà tó ń kọrin yẹn mákẹ́tà ni ìtọ́ fàjọ wọn àti báyọ̀ wà náà sọ náà nìyẹn mákẹ́tà ló máa ń ta orin tó ṣe máa ń kówó fáwọn tó bá lọ sọ́dọ̀ àwọn onífíìmù mákẹ́tà ni ó ta fíìmù tó ṣe máa kówó fún wọn ṣùgbọ́n sí mákẹ́tà ò sí mọ́ bí àwa mọ́rú obìnrin tó wá jẹ́ o tó ṣẹ̀ pé níjẹ́ bàbá àwọn obìnrin kan wà pé wọ́n ní pọ́lísì débi pé tó bá ní problem wọn à ní ṣèrànù torí débi kan àrùn mi wà á mọ irú èèyàn tó jẹ́ àbúrò jẹ́ obìnrin tó jẹ́ pé kò gbé èèyàn tó ní pọ́bì tó ló yà mí lẹ́nu ó sì yé mi gẹ́gẹ́ lẹ́nu ká irú èèyàn bẹ́ẹ̀ yẹn á ṣe sọ pé àtijẹ àti mu ó ṣòro díẹ̀ tá a dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àkínná kó bélò ṣe ń lọrin. bélò pọ̀ lọ. tó mo fẹ́ kẹ́ fojú lówó ọ̀rọ̀ tí Bùsọ́lá Òkè tó sọ yẹn kó tó ní wàá máa lọ sí ojú òpó ẹ̀bùn àwọn aláwẹ̀ sílẹ̀. aláàjì sẹ́rí ọ̀rọ̀ tẹ sọ ká ṣe ní pápá torí àwọn aláwẹ̀. fún àwọn aláwẹ̀ tí ó ti ń di nǹkan mi báyìí. sẹ́rí tábánikà fojú inú wò Bùsọ́lá Òkè náà kiri inú ayé ní àwọn tó jẹ́ wípé ká má pààrọ̀ gbogbo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn orí ẹ̀ Ẹlẹ́yẹlé gan tàbá kó jẹ́ pé Ẹlẹ́yẹlé ẹ̀ nìkan gan ló kọ tábánikà wò ó tó nǹkan tó wà máa jẹ títí ọjọ́ àríkẹ́ra yìí tábánikà ṣe comparison Ẹlẹ́yẹlé àtẹni tó bá rántí fíìmù woman yìí tó náà ṣe soundtrack nínú ẹ̀ Èjì Òwúrọ̀ time kan náà làwọn méjèèjì jọ jáde orin dẹ̀ làwọn méjèèjì jọ ń kọ gospel kan náà ni wọ́n ṣe Èjì Òwúrọ̀ kò pẹ́ Ẹlẹ́yẹlé náà jáde. Dúdú Heritage ló ta Èjì Òwúrọ̀. Èlé ló ta Èjì Òwúrọ̀. Báyọ̀wá ló ta Ẹlẹ́yẹlé. time kan náà fíìmù dẹ̀ ní méjèèjì. soundtrack làwọn orin yẹn àwọn soundtrack inú fíìmù yẹn ló dàbí pé ó gbé ògo mọ́tò ẹ̀ àwọn méjèèjì jáde ẹ jẹ́ kí n lò ó bẹ́ẹ̀. ẹ wá wò Ṣọlá Allyson ṣì look relevant tí ó dẹ̀ sí kọlù ń kọ̀wọ́ nínú lórí ìtọ̀rọ̀ tiẹ̀ kálukú ló ní personal issue mo kàn ló yẹn fi ṣe example ni kálukú ló ní personal issue nígbà tí Ṣọlá Allyson náà sọ tiẹ̀ tó tẹnu bọ̀rọ̀ òun ò sọ pé òun ò ló jẹjẹ another state. bẹ́ẹ̀ ni ó kàn yàtọ̀ síra wọn. ó yàtọ̀ síra wọn gidigidi. Ẹlẹ́yẹlé káwá sọ pé Ẹlẹ́yẹlé Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé yẹn nìkan ló ṣe alájì àwọn orin kan wà tí a bá ní ká fojú inú wo alájì tí tó bá jẹ́ pé ìlú ti jẹ́ pé documentation ó wà tó dẹ̀ jẹ́ pé wọ́n take documentation dáadáa àwọn orin kan wà tó jẹ́ wípé evergreen ni for life tó dẹ̀ jẹ́ wípé lọ́dọọdún lóṣooṣù kan ẹ máa ṣe máa gbowó lé lórí. irú Ẹlẹ́yẹlé yẹn jẹ́ kan bẹ́ẹ̀. irú Ẹlẹ́yẹlé yẹn jẹ́ kan nù ẹ̀. ẹ jẹ́ ká wo Michael Jackson àwọn family ẹ̀ ṣì ń gba royalty dé ní torí kíni torí documentation yẹn wà. ẹ wo orí orin
Barrister ẹ wo orí Barrister Alhaji ìgbà tí mò ń wá orin Barrister kan mo fíùsì tí orí Barrister yẹn ní is over 20-something million views bọ ibi tí mo ti rí mo rí pé kì í ṣe Barrister ló gbé síbẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó gbé síbẹ̀. Kò lè jẹ́ báyìí. ọmọ yẹn sọ pé àwọn orin kan wà evergreen ni wọ́n dẹ̀ máa gba royalty wọn forever. ká tún lọ síwájú díẹ̀ orin Bàbá Òbí àwọn evergreen àwọn èèyàn ń gbọ́ 24/7. irú ẹlẹ́yẹlé yìí kó wá jẹ́ pé ẹlẹ́yẹlé yìí nìkan ló ṣe mo fẹ́ lè sọ wípé royalties ẹ̀ ó máa gbà forever nítorí àwọn èèyàn sì máa go back. kábàásì wa sọ wípé ó tún ṣe àwọn rẹ́kọ̀dù míì ṣé Asọ̀rọ̀mátàsé la fẹ́ sọ ni àbí sọ mẹ́ni àwọn. ó dẹ̀ ṣe àwọn míì ò bọ̀ tẹ́lẹ̀ eléyẹn ó milẹ̀ títí. ó milẹ̀ Asọ̀rọ̀mátàsé náà ó yí ó à. ṣé kò náà lọ. Aláàjì ó lọ o. inú ẹ̀gbọ́n làwọn èèyàn tún ti sẹ́mọ̀ ìgbà yẹn ni àlùjọ ṣe ń wọnú gospel. tó lè yẹ pé wọ́n lu àlùjọ náà táwọn èèyàn Asọ̀rọ̀mátà ẹ máa rí wọn tó máa bẹ̀rẹ̀ sí gẹ́gẹ́. ìgbà yẹn ó tún wá ní style ijó tó jẹ́ wípé àwọn èèyàn like. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnì kò lórí ayé. wọ́n dẹ̀ rí ẹ má jà kóró tọra wa mákẹ́tà rí wọ́n rí rẹ́kọ̀dù yìí ta torí kò síbi tẹ́ ẹ lọ nígbà yìí tẹ́ ẹ ní gbọ́ àwọn orin tẹ́ ẹ ní gbọ́ orin Bùsọ́lá Òkè. at the end of the day ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnì kò lórí ayé. irú problem tó ṣẹlẹ̀ tí mákẹ́tà tó fi di pé àkúrò mákẹ́tà mọ́ àkúrò mákẹ́tà mọ́ ó affect àwọn kan. Aláàjì ó affect àwọn kan because Bùkọ́lá Òkè yìí òun náà wà lára wọn. Bùsọ́lá Òkè yìí náà wà lára àwọn tí kìíní yìí affect kí dẹ̀ ló fà náà ojú wípé bóyá bébí ojú tèmi fi orí àwọn tó bá ń gbọ́ mi àwọn tó ojú tèmi fi orí òun ni wípé one kò yẹ kéèyàn tún wà tún discipline fáwọn kankan jù. Two mingle pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lè jẹ́ kó understand so many things. Ta ni ọ̀rọ̀ mákẹ́tà ò affect? Ṣé bóun náà sọ̀rọ̀ kan lánàá yìí? Mákẹ́tà gan fúnra rẹ̀ mákẹ́tà ṣé bóun ni ayébọ̀bọ̀ sọ pé àfisco ta ni òun àfisco? wọn ò lè ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń sìn mú. ṣé o bóun sìn a lè sọ nǹkan tó fà á tí kò fi bá rẹ̀ bẹ́ẹ̀. tó fi bá rẹ̀ bẹ́ẹ̀. ó lè jẹ́ pé torí ká má parọ́ ẹ̀ gbọ́dọ̀gbọ́ àwọn obìnrin olórin kódà tó fi máa ti kọrin muslim kankan wọ́n ń gbéṣẹ́ kun lẹ́gbẹ̀gbẹ̀. jẹ̀rì. àwa mọ tó ṣẹlẹ̀ náà nìyẹn. ẹ wo àti Mojí Afọláyan. Mojí Afọláyan. ìyàwó òjòpá gbogbo. kí ni òjẹ̀ kan lówó bí àwọn yòókù wọn. àwọn òkú làbí ọkọ ni o. àwọn òkú o. ẹ mọ̀ obìnrin tí ó bá ti jẹ́ pé ìrìn ẹ̀ tó límítẹ̀ sí àwọn eré àkàn tó rò pé wò ó pè mí kí n yá torí mo sọ pé tó lè affect irú obìnrin Bùsọ́lá Òkè yìí kò lè kọjá pé bóyá kò ṣe ẹ̀rọ bóyá kò ṣe ẹ̀rọ bìlífù lóòrèkóòrè a rí nínú àwọn ìyá tí wọ́n ti dàgbà nù fíìmù tó dẹ̀ jẹ́ wípé wọ́n á nítàn fi dàgbà yẹn àwọn ò bára àwọn jẹ́ lọ́dọ̀ ọkùnrin torí ọ̀rọ̀ tiẹ̀ yẹn tiẹ̀ yá mi lẹ́nu kí ni irú Bùsọ́lá Òkè fẹ́ bá débi ọ̀sìn tó fẹ́ jẹ jíjẹ là ń gbòdì kẹ́sì bó ló fẹ́ ra mọ́tò $100 million. Aláàjì èyí tẹ́mi fi sọ pé ó dáa kéèyàn náà tún máa advance kéèyàn dẹ̀ máa sọ̀rọ̀ ara ẹ̀ jáde òun ni mo ṣe tún bá a dúpẹ́. ó ṣe sọ jáde ló ó pa òkè. ó ṣe ìbọ̀sì èyí ò lè ní kó máa mingle by all means. no. ọ̀rọ̀ àti mọ̀ pé mingle by all means yẹ kò síbẹ̀ ọ̀bọ̀ ó dáa kéèyàn tètè máa sọ̀rọ̀ ókè ń sìn ókè ẹ jẹ́ kí n ṣe dáǹpù kan ọ̀rọ̀ mi máa yé yín sìn. Pàṣọ nígbà tí Pàṣọ tó bẹ̀rẹ̀ ṣebí mákẹ́tà náà làwọn náà gbójúlé mákẹ́tà làwọn náà fẹ̀yìntì but Ọlọ́run gbé iṣẹ́ ẹ̀ dé nígbà tí ọ̀rọ̀ mákẹ́tà tó yẹ àwọn náà ṣe kí ni wọ́n mú wọ́n dẹ̀ improvise pẹ̀lú àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ pé a lè lo mákẹ́tà mọ́ báyìí o
káwọn náà bá wọn yìí in terms of social media and things mo wo Busola Oke yìí mo rí pé she is limited in some certain things lórí pé wọn ò improvise nínú àwọn kọ̀ọ̀kan fúnra wọn kì í ṣerú wọn ni wọ́n máa wà limited sí irú àwọn nǹkan lẹ́yìn pé ẹ ṣe bílíìfù wípé ó yẹ kẹ́ máa gba royalties yín lọ́wọ́ mákẹ́tà tó jẹ́ pé òun gan fúnra rẹ̀ ń struggle òun gan pé bẹ́ẹ̀ ni. Because in tí mo realize ni pé wọ́n ṣe expect àwọn royalties wọn tó dẹ̀ jẹ́ wípé so many things ti lọ. Orí inú mi ṣe dùn pé wọ́n ó ké jáde ní rúùsìn pé yes this is what I'm facing. Òye kọ́rọ̀ yìí náà ti jáde tipẹ́ but a tún dúpẹ́ lọ́wọ́ lóhùn. Wọ́n tètè ké jáde. Ẹni kọ́lọ̀ ṣàgbẹ̀jẹ̀ àríṣòro. Ọlọ́mọdé àríṣòro ni. Kí ẹ tó jẹ́ ẹ tó popular. Alájì kó tó sọ̀rọ̀ jáde. Alájì bẹ́ẹ̀ ni àmọ́. Ẹ wò mí kó tó kó yí sí. Kò yí sí lóòótọ́. A ti máa wá oríṣiríṣi ọ̀nà underground. Bẹ́ẹ̀ni. A ti máa ẹ wò ya tí ọmọ ẹ lọ sí Libya. Ẹ o náà gbọ́ ìyá àkúnyẹ̀ kan ló wà lọ́kàn mi tí mo fẹ́ dé sìn. Ẹ wọjọ́ tó lóun ti ń ba yìí. Tó lóun ti ń ba yìí. Torí àfẹ́ tí o bá mọ̀ kó rọrùn fún star láti dìbì kí star tó jáde sọ fún ayé bó ní ṣòro. Ọ̀rọ̀ ti dìbò. Bẹ́ẹ̀ni. Kó tó lè jáde pé kó wá sọ́ta fún gbogbo ayé. Ẹ gbà pé ọ̀nà ti dìbò. Òun ni nǹkan tó ń ṣẹlẹ̀. A ti máa ronú solution yẹn ti pẹ́ pé kí tíyàn ní láti máa bàtù pẹ̀lú kinní yẹn kó tó wá rò pé wò tàbá sáré kojú má ti yàn ẹ̀mí ló kù tí èèyàn máa dúró tó bá ti tiyàn pé kẹ́mi má bọ̀ ló kù. ẹ̀mí ló ṣẹ́kù tí onítọ̀hún máa. Alájì and most of our people yìí náà dẹ̀ kẹ́rì àfọwọ́fà náà tún máa ń pọ̀ jù nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Sọ pé Busola Oke fọwọ́fà náà. irọ́ àsọ bẹ́ẹ̀ but most of them àfọwọ́fà Ọlọ́run má jẹ́ kí a tu ẹni tó máa ràn wá lọ́wọ́ Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé òun la máa mú lọ́tà nígbà míì. ẹlòmíì. Because tabadike story tèmi tẹ̀lé mo rí pé àwọn mistake kan náà ti lọ lábẹ́lẹ̀ tó jẹ́ wípé she need to correct them. Ṣé ó ní kankan tẹ́ gbọ́ pa àárò yẹn? Àárín yẹn Alájì lábẹ́ bó tilẹ̀ wù kórì lábẹ́ bó tilẹ̀ wù kórì tí ó bá ṣe dé needful pẹ̀lú Báyọ̀wá. Ṣẹ́rí gbogbo nǹkan kọ́ ni sùúrù lè yanjú gbogbo nǹkan náà dẹ̀ kọ́ ni ìjà ló lè yanjú. Alájì kò lè dọ̀là ń sìn kí n sọ wípé Alájì ṣiṣẹ́ mi máa drag wọn lórí íńtánẹ́ẹ̀tì. Kó tún wá dọ̀là kí tún sì máa expect pé ó yẹ k'Álájì wò mí ṣe láàánú. Alájì onímọ̀ yẹn sọ pé gbogbo nǹkan kan ni ìjà lè yanjú kí dẹ́ ṣe gbogbo nǹkan náà ní sùúrù lè yanjú. Because irú eléyìí sìn mo believe pé àwọn tó yẹ kí wọ́n help lady yìí there are so many people tó yẹ wípé true pé ó ti drag èèyàn kan ó ti ṣe gbá ó ti ṣàwo ọwọ́ ti kan wọ́n pé èèyàn mi ló jẹ́ omi ìnífẹ́ kó dá sí èèyàn mi ló jẹ́ omi ìnífẹ́ kó dá sí èèyàn mi ló jẹ́ mi ìnífẹ́ kó dá sí tó wá ní wípé èèyàn ti bá aláàánú èèyàn jà irú Ọlọ́run ọba ni ò sí o irú èèyàn pọ̀ o àwọn kan wà tó jẹ́ wípé ẹ máa ń gẹ́gẹ́ báyìí máa fi ṣàwàdà pé ìbọn Ọlọ́run lápá kan ìgbà èṣù lápá kan. But inú mi dùn wípé Busola Oke pariwo síta nígbà tí ó ti dórí góńgó ẹ̀mí náà. Mr. Adéwùmí. Àmọ́ mo ti rí Mr. Adéwùmí ẹ káàbọ̀ sórí ètò Mórípẹ́ ti wọlé. Lásìkò tá a wà yìí she needs to wọ́n ní láti sọ̀rọ̀ jáde wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ jáde. wọ́n jẹ́ ti sọ jáde. Ìta àkànfẹ́ fàyọ kókó bẹ̀ ni pé ẹ mọ̀ ìwé fún obìnrin tí Busola Oke jẹ́. Ìwà mọ́ sẹ́ni tó kọjá àdánwò Alájì. Ní o ṣe é mọ̀ pé obìnrin là ń sọ. Mo fẹ́ rántí kíní kan ní ìṣẹ̀lẹ̀ tó ṣe láàrin òun àti Báyọ̀wá gbà yẹn. Ó dàbí pé Busola Oke fẹ́ sùn bí ìrántí dáadáa só ní ọmọ ẹ̀fẹ̀ òun ò gbà ní àbí kíní kan. Wọ́n ní
bóyá tí ẹ̀sọ́ níbi pé ó pé ara pé bóyá ó fẹ́ fẹ́ mi ò gbà náà. ìgbà náà ni ló pọ̀ jù ní gbogbo allegations yẹn. ṣé ó wà bẹ́ẹ̀? so ó block so many things. ṣé nǹkan yẹn wà bẹ́ẹ̀? bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀. pé bóyá là pé ọ̀rọ̀ pé. bẹ́ẹ̀ ni kájọ máa fẹ́ra wa kájọ máa bára wa ní. ó lè lóhùn gbà lórí mi ti rántí sórí ìyá àdámọ́. tó bá yí pé bẹ́ẹ̀ yẹn ni. gẹ́gẹ́ bí nǹkan tí mo dẹ̀ tún gbọ́ kó bá dàbí gbà tí yẹ pé èèyàn ń dragi èèyàn tún ṣe kí ni but wọ́n tó ti sọ jáde náà ni relationship pẹ̀lú Genesis àbí nǹkan nígbà yẹn náà wípé wọ́n ní relationship pẹ̀lú Genesis so many people àjọ kó so mọ́. ètò ìdíkọ̀ tí ẹ fẹ́ understand ni pé. but nípa ti Báyọ̀ wá. tó bá pé ó fẹ́ fẹ́ mi ò gbà. ṣé àwọn sábẹ́ sọ pé Bùsọ́lá Òkè òun rìnrìn tí ò dàbí àwọn olórin àbáwọn òṣèré tó ṣẹ́kù dàbí torí pé understand kìí. alájẹ ìṣe rí pé ibi tẹ ẹ fásitì lọ yẹn. tó ló ń yà mí lẹ́nu kéèyàn báyìí kó lóorùn owó ń jẹ oúnjẹ ló bá nǹkan jẹ́ o. alájẹ òye mi. ó ń surprise kọ́ndùn ìgbà. obìnrin fún jẹ ló wá fẹ́ lé tó yẹn. sàmà sọ pé ṣé ibi tẹ́yìn náà lọ ni pé ṣé bẹ́ẹ̀ náà ló kílìnì tó wípé o ò tiẹ̀ lè rí ẹni tó lè gbé tó lè ṣàánú. báwo ni òkú ṣe máa ń chat kágbọ́kùnrin ni ṣe àbíkọ́ yọba jẹ́ ìyá àgbàlagbà ṣe ẹgbẹ́ kò ní surprise tóró àní Bíọ́lá tó bí léèrè òru òun kẹ́kẹ́ tó yanu òun náà sọ pé ó ní báwo ló ṣe ṣe tó fi bá dérú lẹ́wù yẹn tó ẹjẹ́ lọ sọ́dọ̀ àwọn ará. olóyè kì í sọ pé ìwọ̀nba lèèyàn náà tún lèèyàn máa wà tó discipline mọ́tòrí àwọn kan wà tó jẹ́ wípé èèyàn láti túraká pẹ̀lú wọn. sọ pé ìrìnkúrì àbí kankan bọ́ kí Ọlọ́run ọba kó ṣàánú èèyàn kọ́lọ́mọ àdúrà tèmi máa ń gbà ní pé kí Ọlọ́run ọba kó má fi àtijẹ àti mu èèyàn síbi tó nira. torí mi ní situation tó ṣẹlẹ̀ yìí òun náà ni pé àtijẹ àti mu yẹn ọgbẹ́ tàbí bá tó ti àyàjọba náà ni àmọ́ ó wà níbi tó wá náà ni wípé no matter how the case may be mẹ́yìn ilẹ̀ tó dẹ̀ jẹ́ wípé bóyá she so disciplined to the extent ni pé wọn ò lè accept irú ẹ̀. àwọn òwò àmọ́ bóyá wọ́n accept àbí wọ́n accept bóyá wọ́n accept àbí wọ́n àtúbọ̀ tó ń ya ìmí lẹ́nu pé irú obìnrin bẹ́ẹ̀ yẹn. àbí wọ́n dẹ̀ tún pé wọ́n ń gbogbo kọ́ náà ń sàn. àbáwọn kan tó ń gbé gbogbo. wọ́n bẹ́ẹ̀ yìí lẹ́tọ̀ọ́ sọ́wọ́. àdẹ̀ tó mọ́rú lọ́ọ̀kì tí wọ́n ní. lọ́ọ̀kì tí wọ́n máa bá gbogbo yẹn. kìnìyẹn yà mí lẹ́nu kó sáà sọ̀rọ̀ yẹn tó ń yà mí lẹ́nu. àárín yẹn kí Ọlọ́run ọba kó jọ nínú ọlá ńlá ẹ̀ kọ́lọ́ jẹ́ kí ó bá aláàánú pàdé torí ẹ má jà kúrò tọ́ra wa alájí kò yí sí kí Ọlọ́run kó jẹ́ kó yí sí fún wa. àárín yẹn gbogbo kí kọ́lọ́ jẹ́ kí ìkọ̀kọ̀ rọrùn fún gbogbo wa torí tó fi lè pariwo jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ sọ pé kí celebrity tó lè pariwo jáde. àgàgà obìnrin. ẹni mo sáà tẹnu obìnrin. ẹ tí kò ṣe gan-an ẹlòmíì ọkọ wò hàn gan yìí ilé ọkọ lọ́wọ́ torí pọ́ fẹ́ rìnrìn ìgboro tó fẹ́ gbádùn ààrẹ ọ̀fẹ́ pawó wọlé yóò sì kó ilé ọkọ. òun á ti wá gbàgbé pé ẹdùn náà o gbogbo èrè tí mo bá wá rìn káàkiri yẹn gbogbo owó tí n bá rí náà kí mo fẹ́ fi ṣe náà. ọ̀dọ̀ fẹ́ lọ kọ́lé àrí ọ̀fẹ́ ọ̀fẹ́ kọ́lé. Hello. Hello. Sóhun tí máa rìn jìnnà kọjá bàndìrì kí ni ṣe yẹ pé Ọlọ́run ló pè ó síbi orin. Ọ̀rọ̀ rẹ̀ gbàtà àti síbẹ̀ ó. Gẹ́gẹ́ bí kọ́tà sọ pé òun mo fi sọ pé men looking at it ọ̀rọ̀ ẹ̀ ọjà wọn pé èèyàn tó wà discipline. Kò dẹ̀ sí tó burú nù kéèyàn wá discipline. Kò sí tó burú bẹ́ẹ̀. Àgàgà tó bá jẹ mọ́ nípa ti pé ká máa rin ọ̀rọ̀ àárín àwọn ọkùnrin ká. Mo rí wípé ìtẹ̀yìn sọ náà ni wípé tó wá burú ó wá discipline débi wípé ó tiẹ̀ wá sẹ́nu tó tiẹ̀ lè tó lè dẹ́ o. Ẹgbẹ́ ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe wá dáa tó. Lẹ́ẹ̀dáa tó. Bá gbé bẹ́ẹ̀ lẹ ṣe discipline tó. Àwa gan máa yìn pé try o. Ẹ try o. Ìbá fún yín gbà yẹn o. Bẹ́ẹ̀ ni. But èmi gbàgbọ́ nù wọn ṣá. Mo believe wọn. Ní bó lẹ ṣe bìrì gbàdúgbò ṣẹjọ́ rẹ̀ káàkiri. Alájí tó fi lè mú yàn tó fi gbókò rẹ̀ tó lè pè kọ́. Torí mi ní parọ́ fún yín kí nìyẹn. Alájí.
onítọ̀hún nìkan ló lè ṣàlàyé tó ṣẹlẹ̀. Ọmọ yẹn tó pé mo fi ṣẹ́rí kọ́ máa tẹ̀ tí ìṣàlàyé mi mo ti fi. Akọkùnrin ló dé tọ̀. Ọkùnrin máa ń jẹ́ ìyá náà ni. Àbá wa láfikún ní ẹ̀yọ́ ìyá lọkùnrin wáyé wá jẹ ìyá làwọn ọkùnrin wáyé wá jẹ lọ́mọ ìdájíyà. Ṣùgbọ́n bíi tóbi rí lè jáde pé àti jẹun gan. àbọ̀bí tó bá ti kó lórí igbá ìyá arúgbó. Alájì àwọn ìyá tó ti kó lórí igbá wọ́n lẹ́ni tí wọ́n lè pè wípé. Wọ́n sì lọ bàbá amúfú tó jọ ní rí. Bàbá amúfú jọ bó ti ẹ̀jẹ̀ 2000 máa mú bẹ̀ yẹn kò tó lọ́ọ́ mi èèlò ló ní kò jẹ́ gbọ́rọ̀. ọ̀sán tí bá ṣe wà máa rò mí lẹ́nu. Ṣé ti understand? ọ̀sán tí ayé. Bẹ́ẹ̀ni ọ̀sán tí bá ṣe jọ wà. Báyìí làwọn fi ọ̀gá sí. Ẹni pé ràn wọ́n yẹ ó irọ́ tó múlò ẹni nìyí irọ́ yẹ. Àwọn tó wá ní wọ́n parọ́ wọ́n làwọn ò parọ́ wọ́n lè wá gbà mí ni. Àbẹ̀tún alájẹ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká ṣe pápá alájẹ ìdẹ̀mú wá láti bẹ̀rẹ̀ yẹn ṣẹ̀rí mo láìkí pẹ̀lú nípa ti aláàánú. Ọ̀rọ̀ yẹn náà máa ń gbé mi lọ́dọ̀ Bùsọ́lọ́kẹ́ ọ̀rọ̀ tẹ̀sán yẹn wà nínú ọ̀rọ̀ Bùsọ́lọ́kẹ́. Okay. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn wà nílẹ̀ aláàánú alátìlẹyìn àti aláàánú alárànṣe àtàlátìlẹyìn. Alárànṣe àtàlátìlẹyìn wà láì mẹ́tẹ̀ẹ̀tàlẹ̀ onídìyà yẹn. Bẹ́ẹ̀ ṣe bọ́ yẹn bẹ́ẹ̀ tó dé stage by stage ni ó lè fún kan last stage yẹn ní alátìlẹyìn pẹ̀lú ó lè wá sí ẹni tí yẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ tó ọmọ bàbá yẹn. Ṣé tẹ́ bá ti dé stage alátìlẹyìn yẹn ìwọ́n àwọn alátìlẹyìn ni ọ̀yọ́ pàdé ìkọ́ni kò máa pè é àwọn ọlọ́mọ yẹn pè é fún ẹni tí. Bẹ́ẹ̀ ni ada fún yín. Bẹ́ẹ̀ ni wọ́n ní alátìlẹyìn yẹn last stage nìyẹn tó bá ti pàdé àwọn yẹn pè mí fún anything. Làwọn ìwé ṣẹ́rí aláàánú tẹ̀sí sọ̀rọ̀ aláàánú máa ó lè dé stage kan káláàánú òfin wọ́n jẹ́ tó mú wa ẹni jàre tí mo ṣe fẹ́ ní ìdè tó alátìlẹyìn kò wọ́n nípa rẹ̀. Wàhálà náà sí àwọn kan máa wà láàárín yẹn ni pé àwọn kò fẹ́ dárò kò ní bẹ́ẹ̀ ni jábọ̀ dá sí kó má bàa kẹlẹ̀ tán. ọ̀rọ̀ Bùsọ́lọ́kẹ́ ṣe rúrú ọgbà tó wà ní Báyọ̀wá jọ̀wọ́ ẹ̀ aláàánú ní Báyọ̀wá jẹ́ sí. Ókè ibi tẹ́ ń lọ nìyẹn. Aláàánú ní Báyọ̀wá jẹ́ sí Bùsọ́lọ́kẹ́. Kò dẹ̀ sí bó ṣe lè wù kó rí tó bá dé stage kan aláàánú ẹ̀ sọ yẹn aláàánú lè padà wà tó di ọ̀tá èèyàn. Ṣé ẹ rí analysis yẹn from experience omi sọ̀rọ̀ aláàánú gbà mí lè lọ padà ó tó lè tọ̀ sọ́tà gbà mí. Nígbà kan ṣe lẹ́yìn wọ́n jọ ń fẹ́ yín ni. Bẹ́ẹ̀ni inú gbogbo ojú bẹ́ẹ̀ni ó tọrọ. Inú aláàánú ń dùn inú ẹni tó ṣàánú fún náà ń dùn. Bẹ́ẹ̀ni ẹ wá wọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí sí aláàánú ló wá fẹ́ di. Ó máa ń ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀ sọ yẹn aláàánú lè wá di ọ̀tá yìí. Ó máa ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀. Òun kọ́ máa fún yàn pa. Bẹ́ẹ̀ni ó máa ń ṣẹlẹ̀ dáadáa. Ọmọ ìpínlẹ̀ Báyọ̀wá bá jẹyọ lónìí tí ń sọ̀rọ̀ Báyọ̀wá pé ó wà lára àwọn mákẹ́tà tó lo discretion tó tètè jára ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ẹ sọ bẹ́ẹ̀ lóòótọ́ ni ẹ̀yin náà lẹ sọ̀rọ̀ yẹn lánàá. Ẹ sọ bẹ́ẹ̀ lánàá. Mo sọ bẹ́ẹ̀ lánàá. Ó wà lára àwọn mákẹ́tà tó tètè lo discretion tó tètè jára wọn. Ó já pakó tó ẹ wo ọ̀rọ̀ Báyọ̀wá ó dàbí ọ̀rọ̀ bàbá kan tó ń pè ní Abdullahi Akébọ̀dé. Kó tó di pé orin Muslim kó tó dorí yẹ̀yẹ́ tán fi tùgbàtùgbà ìdígẹ́ bàbá yẹn ti fi orin sílẹ̀. Ó lóun rí ọjọ́ iwájú orin yẹn pé àpẹẹrẹ òní síbẹ̀ mọ́ lọ́jọ́ iwájú. Bàbá yẹn ti fi orin Muslim lẹ̀ tipẹ́tipẹ́. Bàbá yẹn lọ dáná fáàtì lẹ́gbà yẹn Alhaji Abdullahi Akébọ̀dé. Ẹ wá wo tó ní Islam ti di pé ọ̀pàṣọ gan wọ́n bẹ́lẹ̀ ní wọ́n ṣe. Ṣé wàá rí aláàjì nǹkan tẹ́ sọ pé ó yà yín lẹ́nu pé ó lè wá bọ́ síta ìwọ̀n Bùsọ́lọ́kẹ́ mẹ́rin ọlọ́run máa mú wa ní o ibi ń pa àwọn èèyàn. Ṣé rí àti sọ àwọn tó burú nínú àwọn olórin àtàwọn àtọ̀ kan sì wà tó ẹgbẹ́ Bùsọ́lọ́kẹ́ ló máa díjà wọn láti jáde ẹgbẹ́ bá mi kọ́ lónìí. Àwọn mi máa jáde next month. Ó mọ̀ pé bóun ṣe ṣe yẹn ó máa pẹ́ lórí
wọ́n máa jáde. wọ́n máa jáde wọ́n máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kéèyàn máa lọ parẹ́ dànù because téèyàn bá ti ojú títì bá ti kúrò ń bẹ̀ téèyàn àyàn ara là bóyá ìṣòro síta yìí tí àwọn tó máa ẹ̀pù ẹ̀ máa ẹ̀pù. ó máa gbọ́ pé ó máa gbé owó lọ lásìkò yìí bó ṣe ti jáde. ó máa gbé owó lọ bó ṣe ti jáde. ó máa gbé owó lọ. ẹ̀rí ọ̀rọ̀ ìyàwó gbogbo tẹ̀sán yẹn ó wà lára àwọn àdírẹ́sì ẹgbẹ́ kan ọjà sí àwọn ìbọn máa ń sọ ìgbà ó máa yí bọ́ ṣe rí tó bá yẹ kó lọ jẹ́ gbá àwọn jíjà yẹn ni ó máa ti rí o. omi wà á báwọn ilẹ̀ wọ́n dẹ̀ ṣe ń ṣe yẹn ló dẹ̀ dáa ìta ibi téèyàn bá wulẹ̀ kójọ náà ìní láǹfààní tá a kójọ lọ́dẹ̀ èrò náà géèmù náà láàbì sí náà lọ náà ní. ẹ ti gẹ̀ẹ́tì àlàyé ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ so kò jẹ́ ìkọ́ tèmi fẹ́ dá sí tó. ẹ wo ajẹ́ pé ẹ ti rọ́lá pé ẹ gbá nǹkan. yá ẹ wo bí àwọn àgbàbọ̀ wọn ní àwọn nítorí àwíjàre kí tó tọ́ lẹ́nu ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn lórí Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó go viral ẹ jẹ́ ká learn látara mistake tí àwọn ẹnìkọ̀ọ̀kan wa bá ń ṣe ẹ jẹ́ ká learn látara nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká máa ṣọ́ ìwà wù ẹ jẹ́ ká máa ṣọ́ ìwà wù ẹ jẹ́ ká máa ṣọ́ ìwà wù ìwà tá máa hù tó máa yọ wá lẹ́sẹ̀ lẹ̀ ní ọ̀la ẹ jẹ́ ká rò pé méjì a ò mọ bí sista Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé a ò mọ bí wọ́n ṣe rìn but àpadà sí burúkú ó kéré ó tóbi kò ní yà lọ́dẹ̀dẹ̀ wa àwọn tó bá ṣẹlẹ̀ sí náà mo mọ̀ pé lágbára Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí Olúwa ti bá wa bu òun tùn sí mo mọ̀ wípé wọ́n á ti gbàgbé nǹkan tó ń jẹ́ pé ebi ń pa mí ìyà ń jẹ mí wọ́n wá lè má ti ra mọ́tò o wọ́n wá lè má ti kọ́lé mi ò mọ̀ o but wọ́n á ti gbàgbé nǹkan tó ń jẹ́ pé ebi ń pa mí mi ò oúnjẹ jẹ á ti di ohun tán nínú ìgbésí ayé wọn ẹ bá mi share fídíò yìí àpadà sí burúkú kò ní bá yín o ó kéré ó tóbi kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín ṣé wàá rọ́wọ́ tẹ́ wá fi ń share fídíò yìí tẹ́ fi ń tẹ subscribe tẹ́ wá fi ń comment lórí fídíò mi ọwọ́ náà ẹ ò kú ní fi gbọ́mọ sí lágbára Ẹlẹ́dùmarè owó ilẹ̀ a máa fi gbà mo tún padà bọ̀ ẹ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ire o.